kí yé ní orúkọ Olúwa wípé a kú ìsinmi lónìí. Àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé, oore ọ̀fẹ́ rẹ̀ yóò tó fún yín. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ Mushin Baptist Church, Lagos. Mo ń sọ fún ọ wípé lọ́dún yìí ayọ̀ rẹ yóò pọ̀ púpọ̀, pé Olúwa yóò mú ọ gbòòrò síwájú sí i, Olúwa yóò mú ọ gbilẹ̀ nínú ìrìn àjò rẹ lọ́dún yìí. Olúwa yóò sọ ọ́ di ẹni ńlá, Olúwa yóò fi ìbùkún tí ẹnikẹ́ni ò lè dá dúró fún ọ. Láti òní lọ, Olúwa yóò dá ọ nídè, Olúwa yóò sọ ọ́ dòmìnira, Olúwa yóò fún ọ ní ìṣẹ́gun nínú gbogbo ìrìn àjò ayé rẹ, ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Bíbélì tí a ó kà ó wà nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2. Hébérù orí 12 ẹsẹ̀ 1 àti 2. Nítorí náà, bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan, àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa fi sùúrù súré ìje tí a gbé ka iwájú wa. Kí a máa wo Jésù, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀, tí ó farada àgbélébù láìka ìtìjú sí, tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Kí Olúwa kó fi ìbùkún fún ọ̀rọ̀ rẹ̀. Àmín. Jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, mẹ́ta lọ́kan àjúbà rẹ̀, nítorí pé ìwọ nìkan ni Ọlọ́run. A gbé ọ ga nítorí pé ọ̀rọ̀ rẹ̀ iye ni, àìkú ni títí ayé. Ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn láradá, ó sì gbà wọn kúrò ní ìparun wọn. Lónìí, Olúwa rán ọ̀rọ̀ àlàáfíà sí wa, rán ọ̀rọ̀ ìyè rẹ̀ sí wa. Gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ẹ ó yè, ẹ ó sì di alábùkún fún. Ògo ni fún orúkọ Olúwa, ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí à ń kíyèsí lónìí ó ní máa wo Jésù, máa wo Jésù. Àwọn ẹsẹ̀ Bíbélì tí ẹ̀kọ́ yìí ti jáde ó ní ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 1 sí 2, àti ìwé Númérì orí 21 ẹsẹ̀ 8 sí 9. Ará olùfẹ́, bí a ti ń rin ìrìn àjò nínú ọdún yìí, ara wa létí wípé Jésù ó ní olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, pé a ní láti máa wo Jésù Kristi, ẹni tí ó jẹ́ olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀, tí ó farada àgbélébù, kò ka ìtìjú sí, ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run Olódùmarè. Nígbà tí a sọ fún wa pé kí a máa wo Jésù, ohun tí ó túmọ̀ sí ó ní pé kí a ní ìgbẹ́kẹ̀lé nínú Jésù, kí a ní ìgbàgbọ́ tó dógbin nínú Jésù, kí a gbára lé Jésù Kristi, torí pé òun nìkan ló lè ràn wá lọ́wọ́. Mo fẹ́ kó di mímọ̀ fún wa pé nínú ìrìn àjò tá a rìn yìí, ìrìn àjò yìí ó lè nira, ṣùgbọ́n Ọlọ́run ó wà pẹ̀lú wa. Nítorí pé ìrìn àjò ayé ọmọlẹ́yìn Kristi àti ti iṣẹ́ ìránṣẹ́ ó jẹ́ èyí tí ó le, ó jẹ́ èyí tí ó pè fún ìfaradà, tí ó sì pè fún ìjólótítọ́. Bákan náà pẹ̀lú, Ọlọ́run retí lọ́dọ̀ wa pé nínú ìrìn àjò yìí, ohun tí yóò mú wa yapa kúrò nínú ìfẹ́ Ọlọ́run, tí ó mú wa ṣe lòdì sí Ọlọ́run, a ní láti yàgò fún. Kí a mọ̀ pé ìrìn àjò ọmọlẹ́yìn Kristi ó jẹ́ eré ìje yìí tí a ń sá, èyí tí a sì gbọ́dọ̀ sá pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú sùúrù, kí a sì yọrí rẹ̀ sí rere, wá sí àṣeyọrí sí rere. Láti máa wo Jésù, ó nìkan ní olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. A ní láti mọ̀ wípé a ní àwọn ẹlẹ́rìí èyí tí ó yí wa ká. Àwọn ẹlẹ́rìí wọ̀nyí ó ní wọ́n ti sá eré ìje tiwọn, tí wọ́n sì ṣe àṣeyọrí, tí wọ́n sì gba èrè fún àṣeyọrí wọn. Bákan náà, ó ní ìwọ náà yóò ṣe àṣeyọrí nínú eré ìje yìí, ìwọ náà yóò sì gba èrè ní orúkọ Jésù
mo fẹ́ sọ fún ọ pé kì í ṣe ìwọ nìkan lórí ìrìn àjò yìí. Ọlọ́run wà pẹ̀lú rẹ nínú ìrìn àjò yìí, yóò sì ràn ọ́ lọ́wọ́ títí dé òpin. Àwọn nǹkan tá a ní láti kíyèsí nígbà tí a wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ó ní pé a ní láti sá fún ẹ̀ṣẹ̀, àwọn ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa. A ní láti sá fún ẹ̀ṣẹ̀, fún ẹ̀ṣẹ̀ àìṣòdodo, ẹ̀ṣẹ̀ àìṣòótọ́, ẹ̀ṣẹ̀ àgbèrè, ẹ̀ṣẹ̀ panṣágà, ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ owó, ìmùtí àti ẹ̀ṣẹ̀ gbígbé ara lé ayé yìí. A gbọ́dọ̀ fi ojúsùn wa sí ọ̀dọ̀ Jésù kí a sì máa sá eré ìje wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórúkọ Jésù. Ìwọ yóò ṣe àṣeyọrí. A ní láti mọ̀ wípé nínú ìrìn àjò ayé wa, nínú ìrìn àjò ìgbàgbọ́, a ní àwọn ìmọ̀lára, àwọn ìdojúkọ àti àwọn ìṣòro ètí a lè bá pàdé. Dípò pé ká máa kùn, dípò pé ká máa fi apá jámú, dípò pé kí a máa ṣe lòdì sí ìfẹ́ ti Ọlọ́run, a gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run kò ní fi wá sílẹ̀, pé yóò sì gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa, yóò sì gbọ́ àdúrà wa. Ìbéèrè tó wá sí ọkàn wa ni pé ǹjẹ́ ó dára, ǹjẹ́ ó yẹ láti máa ṣàròyé sí Ọlọ́run? Dàtí a bá ń sọ nípa ṣíṣe àròyé, ó jẹ́ ọ̀nà tí a ń gbà fi ìmọ̀lára wa hàn, ó jẹ́ ọ̀nà tí a ń gbà fi àwọn ẹ̀dùn ọkàn wa hàn, ó jẹ́ ọ̀nà tí a lè sọ̀rọ̀ sókè, tí a lè mi ara wa tàbí tí a lè mi ẹsẹ̀ wa àti ojú wa láti fi sọ wípé nǹkan tí a ń là kọjá kò tẹ́ wa lọ́rùn. Ǹjẹ́ olùfẹ́, nígbà tó gbọ́ ọ̀rọ̀ yìí, ṣé kíkùn sí Ọlọ́run àti sísàròyé sí Ọlọ́run ṣé ó tọ̀nà? Eléyìí kò tọ̀nà, nítorí pé ẹ̀ṣẹ̀ ni nígbà tí a bá ń kùn sí Ọlọ́run. Dípò pé ká máa kùn, dípò pé ká máa ṣàròyé, dípò pé ká máa sun rárá, a ní láti fi ẹ̀dùn ọkàn wa hàn sí Ọlọ́run nínú àdúrà. Ọlọ́run tó ń gbọ́ àdúrà yóò sì gbọ́ àdúrà rẹ̀. Nínú ìrìn àjò ọmọ Ísírẹ́lì nínú aginjù, wọ́n ṣe àròyé, wọ́n kùn, wọ́n fi apá jánu sí Ọlọ́run. Nínú ìwé Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 22 dé 25, a rí níbẹ̀ bí wọ́n ti ń kùn sí Mósè nítorí pé wọ́n dé odò Márà, odò tí ó korò, wọn ò rí omi tó dára mu. Wọ́n kùn sí Mósè nígbà tí kò sí oúnjẹ pẹ̀lú. Nínú ìwé Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 2 sí 3, wọ́n kùn sí Mósè. Ọlọ́run sì rọ̀jò mánà, ó rọ̀jò rẹ̀ lé wọn lórí. Olúwa yóò rọ̀jò mánà fún ọ lọ́dún yìí nígbà tí wọ́n dé ibi tí wọn ò gbé rí omi mu. Nínú ìwé Ẹ́kísódù orí 17 ẹsẹ̀ 1 sí 3, wọ́n kùn sí Mósè. Ọlọ́run sì sọ fún Mósè pé kó fi ọ̀pá rẹ̀ kó fi tó àpáta, omi sì jáde fún un. Nínú ìwé Sáàmù orí 180, ibẹ̀ ló ti fi hàn wá ìpele àti ìhùwàsí àwọn Ísírẹ́lì èyí tí wọ́n fi ń kùn sí Ọlọ́run. Ohun àkọ́kọ́ tí a kíyèsí ni pé wọ́n kùn sí Ọlọ́run nítorí pé ọkàn wọn kò lélẹ̀, ọkàn wọn kò sinmi nínú májẹ̀mú Ọlọ́run. Wọ́n kùn sí Ọlọ́run nítorí pé wọ́n gbàgbé òfin Ọlọ́run, wọn ò sì gbọ́ sí òfin rẹ̀. Wọ́n ti gbàgbé àwọn iṣẹ́ ìyanu èyí tí Ọlọ́run ti ṣe nínú ayé wọn. Bákan náà lónìí, ó ní àwa náà ń kùn sí Ọlọ́run nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí. Àdúrà mi ni pé Olúwa yóò ràn wá lọ́wọ́ láti lè fi ẹ̀dùn ọkàn wa hàn sí nínú àdúrà. Ọlọ́run tí a ń sìn, ó jẹ́ Ọlọ́run tí ó ń bìkítà fún wa, ó jẹ́ Ọlọ́run alágbára, ó jẹ́ Ọlọ́run aláàánú. Ọlọ́run pàṣẹ fún Mósè láti ṣe ejò idẹ èyí tí ó dàbí ejò amúbíiná, pé kí ó gbé kọ́ sí orí igi, pé ẹnikẹ́ni tó bá wò ó yóò yè. Ìtumọ̀ èyí ó ní a rí ìtumọ̀ rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìwé Jòhánù orí 3 tí a bá wo ẹsẹ̀ 14 àti 15. Jòhánù orí 3 ẹsẹ̀ 14 àti 15. Ó sọ fún wa níbẹ̀ yìí pé bí Mósè ti gbé ejò sókè ní aginjù, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a kò lè ṣe àgbé ọmọ ènìyàn sókè pẹ̀lú, kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní
iye àìnípẹ̀kun. Ògo ni fún orúkọ Olúwa. Gẹ́gẹ́ bí Mósè ṣe gbé ejò sókè ní aginjù, bẹ́ẹ̀ ni a gbé Jésù Olúwa kọ́ sórí igi pé ẹnikẹ́ni tó bá wò ó yóò yè. Bí ìwọ náà ti ń wo Jésù lónìí, ìwọ yóò yè. Olúwa yóò gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, yóò gbà ọ́ lọ́wọ́ àrùn, yóò gbà ọ́ lọ́wọ́ àìsàn, yóò gbà ọ́ lọ́wọ́ ìpọ́njú èyí tó dé bá ayé lónìí. Ìrìn àjò ọmọlẹ́yìn Kristi ó jẹ́ èyí tí ó jẹ́ ìpèníjà ńlá tí a dojúkọ ìnira, ìdààmú, ìṣòro, wàhálà, inúnibíni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí, Ọlọ́run ṣe ìlérí pé èmi wà pẹ̀lú rẹ títí ó fi dé òpin ayé. Jésù ló wá wí pé èmi ò ní fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi ò ní kọ̀ ọ́ sílẹ̀. Ará olùfẹ́ tó ń gbọ́rọ̀ yìí lónìí, máa wo Jésù, máa wo Jésù nìkan ṣoṣo. Ó nìkan ló lè ràn ọ́ lọ́wọ́. Tẹ̀síwájú nínú rẹ̀, máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọmọ ológun. Má ṣe gbà kámú, má ṣe rẹ̀wẹ̀sì, má ṣe wẹ̀yìn. Máa wo Jésù, má ṣe wo ènìyàn kan, má ṣe wo ọkùnrin tàbí obìnrin kan, torí pé ìfẹ́ ènìyàn kò tó. Ènìyàn lè já ọ kulẹ̀, ọkọ rẹ tàbí ìyàwó rẹ lè já ọ kulẹ̀, ṣùgbọ́n Jésù Olúwa kò ní já ọ kulẹ̀. Nígbà tí a bá ń wo ayé wa, tí a bá ń wo ara wa, tí a bá ń wo àwọn ìlàkọjá wa, nípa bẹ́ẹ̀ a lè ṣubú. Mo gbàdúrà fún ọ lónìí lórúkọ Jésù, wo ní ṣubú. Olúwa yóò gbé ọ ró. Mo ń sọ fún ẹnìkan lónìí pé ìrànlọ́wọ́ ń bẹ fún ọ nínú ìrìn àjò yìí. Olúwa yóò rán olórí sí ọ, yóò sì rán aláàánú sí ọ. Nígbà tí a bá wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ó ń sọ fún wa pé ìnira, ìṣòro, wàhálà tí a ń là kọjá ó jẹ́ ibi tí Ọlọ́run ti ń kọ́ wa ní agbára, tí ó ti fún wa ní okun àti àlàáfíà láti lè borí àwọn ìṣòro èyí tó dé bá ayé wa. Ará olùfẹ́, nígbà tí o bá ń wo Jésù gẹ́gẹ́ bí olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ rẹ, nípa bẹ́ẹ̀ wà á lè sáré ìje yìí pẹ̀lú sùúrù, bẹ́ẹ̀ ni ìṣẹ́gun rẹ ó sì dájú. Nígbà tí o bá ń wo Jésù gẹ́gẹ́ bí olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ rẹ, mo ń sọ fún ọ wípé ọjọ́ ọ̀la rẹ dára, ọjọ́ ọ̀la rẹ yóò mú rere jáde. Wo Jésù nínú ọdún yìí, wà á ṣe àṣeyọrí. Wo Jésù nínú ìrìn àjò rẹ, wà á ṣe àṣeyè. Wo Jésù nínú gbogbo ìdáwọ́lé rẹ, yóò sì dára fún ọ. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kó gà ọ́, má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kó gà ìgbàgbọ́ rẹ, má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kó gà iṣẹ́ ìránṣẹ́ rẹ. Má ṣe dúró de ìyìn àwọn ènìyàn, má ṣe dúró de kí àwọn èèyàn kó máa yìn ọ́ tàbí kí wọ́n máa sápẹ́ fún ọ, torí pé ìyìn ènìyàn lónìí ìtìjú ni lọ́la. Àwọn tí wọ́n sọ pé Hòsánà lónìí, àwọn ni wọ́n sọ pé kà á má àgbélébù lọ́la. Ará olùfẹ́, máa wo Jésù, sá fún ẹ̀ṣẹ̀ àti ohun gbogbo tí ó jọ ibi, ta kété sí ohun gbogbo tí ó jọ ibi, sá fún ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìfẹ́ owó. Ẹni tó pè ọ́ yóò ràn ọ́ lọ́wọ́, yóò sì mú ọ dúró títí dé òpin. Fi ayé rẹ fún Jésù Olúwa lónìí. Gba Jésù láàyè nínú ọkàn rẹ láti ràn ọ́ lọ́wọ́, láti bùkún fún ọ, láti ṣe ohun tuntun nínú ayé rẹ. Gbà tí o bá ń ṣe léyìí, mò ń gbàdúrà fún ọ lónìí pé gbogbo tó lè dàbí ejò nínú ìrìn àjò rẹ, àwọn ejò láíláí, àwọn ejò paramọ́lẹ̀, àkekèé tàbí ejò tó ń fò, agbára Ọlọ́run yóò sọ wọn di asán. Gbogbo àwọn ikọ̀ òkùnkùn lórí ayé rẹ, Olúwa yóò bá wọn wí. Ohun tó lè ṣe lòdì sí ìṣerere rẹ lọ́dún yìí, agbára Ọlọ́run yóò mú wọn kúrò. Gbogbo àwọn tó ń retí ìṣubú rẹ, Olúwa yóò dojú tì wọ́n ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run, gbà á gbọ́, yóò sì dára fún ọ. Tẹrí ọkàn rẹ bá, jẹ́ ká gbàdúrà. Ọlọ́run àánú, olóore ọ̀fẹ́, Ọlọ́run àlàáfíà, mo fi àwọn àyànfẹ́ wọ̀nyí lé ọ lọ́wọ́ lónìí pé nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí, Olúwa yóò mú ọ dúró, Olúwa yóò gbé ọ ró, Olúwa yóò dì ọ́ mú. Nínú ìrìn àjò yìí, ẹsẹ̀ rẹ ò ní yẹ̀. Lórúkọ Jésù, ìwọ ò ní ṣubú ara. Lórúkọ Jésù, kò ní ṣubú ẹ̀mí. Agbára àti orí ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún ọ. Láti òní lọ, ohun rere tó yẹ ọ́ fún ògo Ọlọ́run, Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún ọ. Máa lọ ní àlàáfíà kí o sì ṣe rere. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.